A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ọdún dupò ààrẹ lábẹ́ òṣèlú Labour Party. Ọ̀gbẹ́ni Peter Obi ti sẹ́ ohun àkàálẹ̀ orí afẹ́fẹ́ ní èyí tí a gbọ́ wípé ó ń bá olùdásílẹ̀ ìjọ Living Faith, àlùfáà David Oyedepo sọ̀rọ̀ lórí bí yóò ṣe bá òun bá àwọn Kìrìsìtẹ́nì gúúsù sí ìwọ̀ oòrùn àti ti ìpínlẹ̀ Kwara sọ̀rọ̀ kí wọ́n gbárùkù ti òun nínú ìdìbò ààrẹ. Ó ní àdàmọ̀dì ni ohun tí wọ́n gbé sórí afẹ́fẹ́ àti wípé òun kò fi ìgbà kankan rò ó wípé ìdìbò 2023 yóò jẹ́ ìjà ẹ̀sìn. Lórí ẹ̀rọ alátagbà Twitter ni Obi ti sọ ọ̀rọ̀ wọ̀nyí ní Ọjọ́rú. Ó tẹ̀síwájú wípé ìgbìyànjú láti dá ọmọ Nàìjíríà ríboríbo jẹ́ ohun tí ó burú tí ó sì bani lọ́kàn jẹ́. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn agbẹjọ́rò yóò gbé ìgbésẹ̀ tí ó tọ́ lórí àwọn tí ó gbé ìròyìn náà jáde. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian. Akàwé gboyè Wọlé Ṣóyínká ti sọ wípé ohun tí òun fẹ́ lára ìṣèjọba tí ó ń bọ̀ lọ́nà ni wípé kí wọ́n túbọ̀ gbé agbára fún àwọn ìjọba ìpínlẹ̀ àti ìbílẹ̀ tí a mọ̀ sí decentralization of power. Kí wọ́n jẹ́ kí tolórí tẹlẹ́mù rí ipa ìjọba rere. Ṣóyínká sọ ọ̀rọ̀ wọ̀nyí lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise nígbà tí ó ń dáhùn ìbéèrè lórí ètò ojúmọ́ wọn News Morning Belt program. Ó tẹ̀síwájú wípé síwájú ìdìbò ààrẹ òun kìlọ̀ fún òdúnjedupò ààrẹ lábẹ́ òṣèlú Labour Party Peter Obi wípé àwọn alátìlẹyìn rẹ̀ lè mú pàdánù ìbò ààrẹ. Lórí ọ̀rọ̀ igbákejì rẹ̀ Dati Baba Ahmed, akàwé gboyè náà sọ wípé òun kò gbọ́ ibi tí èèyàn ti ń ṣèrùbà ẹ̀ka ìjọba lórí ẹ̀rọ amóhùnmáwòrán bí irúfẹ́ bẹ́ẹ̀ rí. Ṣóyínká sẹ́ àhesọ wípé òun fi ọwọ́ sí òdúnjedupò ààrẹ kankan. Ó ní irúfẹ́ àhesọ wọ̀nyí máa ń run òun nínú. Ó wá kó $1,000 sí orí ẹnikẹ́ni tí ó bá ní ẹ̀rí lórí gbogbo ohun tí wọ́n ti sọ nípa rẹ̀ láti oṣù 6 sẹ́yìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ ti dá sí ìṣòro tí igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àná Sínátọ̀ Ike Ìkérèmàdù àti aya rẹ̀ ń kojú ní orílẹ̀-èdè United Kingdom lórí ẹ̀sùn wípé wọ́n pàdé àmọ̀pọ̀ pẹ̀lú àwọn kan láti yọ kíndìnrín ọmọ ọdún 21 tí ó jẹ́ ọmọ Nàìjíríà. Ó wá pè fún ilé-ẹjọ́ Central Criminal Court ní ìlú London láti fojú àánú wo ọ̀rọ̀ náà. Ọbásanjọ́ nínú ìwé àpilẹ̀kọ tí ó kọ sí olórí ilé-ẹjọ́ náà ni ó ti sọ wípé lóòótọ́ ohun tí Ìkérèmàdù ṣe kù díẹ̀ káàtó, ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó ti sa ipá rẹ̀ sí ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Fún ìdí èyí, kí ilé-ẹjọ́ wo iṣẹ́ rere rẹ̀ àti ti ọmọ rẹ̀ tí ó wà ní ìdùbúlẹ̀ àìsàn. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé eléyìí yóò jẹ́ ẹ̀kọ́ ńlá fún ìgbésẹ̀ òun àti aya rẹ̀ ní ọjọ́ iwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ọkọ̀ òfurufú Aero Contractor ní ìpínlẹ̀ Port Harcourt ni a gbọ́ wípé ó dá iṣẹ́ sílẹ̀ lójijì láàrin òfurufú lówùúrọ̀ àná Ọjọ́rú. Ọ̀kan lára àwọn èrò inú ọkọ̀ ló fi tó akọ̀ròyìn létí wípé ọkọ̀ náà gbéra ní aago 9:20 àárọ̀, ṣùgbọ́n lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tí ọkọ̀ náà dé òfurufú ni awakọ̀ kéde wípé òun gbọ́dọ̀ padà sí ìlú Àbújá. Èrò náà sọ wípé àwọn èrò ọkọ̀ kò mọ ìṣòro ńlá tí ẹ́ńjìnì ọkọ̀ ọ̀hún dojúkọ títí di ìgbà tí ó ṣòro fún awakọ̀ náà láti balẹ̀ sí ìlú Àbújá. Ó tẹ̀síwájú wípé nínú ìpòrúurú ọkàn ni àwọn èrò wà nígbà tí àwọn kan ń sunkún tí àwọn kan sì ń gbàdúrà ìkẹyìn. Nígbẹ̀yìn, wọ́n rí ọkọ̀ náà balẹ̀ gàjẹ̀ sí ìlú Àbújá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership bákan náà. Akàwé gboyè Wọlé Ṣóyínká ti sọ wípé òfin àtúnṣe owó náírà ti mú kí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari pàdánù ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ribiribi tí ó ti ṣe
fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìgbésẹ̀ yìí ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹdun arinlẹ̀, ó sì tún tàbùkù bá iṣẹ́ ìjọba rẹ̀ tí a mọ̀ sí lẹ́gẹ́sì. Ṣóyínká sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise. Ó kìlọ̀ fún àwọn ìpínlẹ̀ tí ó kojú ìjọba àpapọ̀ nílé-ẹjọ́ lórí ọ̀rọ̀ náà. Ó tẹ̀síwájú wípé a kò nílò láti máa tọpinpin ìṣèjọba Buhari nítorí pé lílọ rẹ̀ mú kíkan dání látàrí òfin àtúnṣe owó òjijì tí ó fa ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sínú ìṣẹ́ òun òṣì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.